Azali Ògògbò Tàláyì kan wá kàkà wọ́n ní òjò tí ń ta ọdún kọ ọjọ́ tó pẹ́. Ọjọ́ tí ń pẹ́. Ẹni bá sọ pé ọdún lè sọ. Ọmọ tá a bá kù sílẹ̀ tán. Ẹni bá a sọ fún mi. Ẹni bá a sọ fún mi. Ẹni bá a sọ fún mi tún nílé. Ẹni bá a sọ fún mi tún nílé. Ẹni bá a sọ fún mi tún nílé. Gbogbo tó ti kọjá sẹ́yìn láìda ọlọ́mọdé ọdún sẹ́nu ayé wa ọlọ́run ní gbogbo láìda pẹ́ láìda láàdáfíà ní gbogbo ìlà olóṣèlú wọlé ẹni ọlọ́run ókè ọlọ́run bá gbogbo tí gbogbo wa lápapọ̀ ọlọ́mọdé ìsìlámù ọlọ́mọdé ìgbàgbọ́. Sallallahu alaihi wasallam. Wá kí gbogbo àwọn olóògùn ẹnì kankan lẹ́yìn ipò àpò aráfẹ́ra kù ọlọ́ọ̀dẹ́ ọdún gbìyànjú síra wa àgbàkọ̀lá ọ̀rẹ́ ní ọlọ́ọ̀dẹ́ àgbàkọ̀ àfà wọ́ọ̀lù ọlọ́ọ̀dẹ́. Mo kí gbogbo ẹni tẹ́ náà fọ́lọ́run dáadáa sàárà náà ọlọ́run báyà wà. Amina. Bákọ̀lá àtàlẹ́gbà wà. Sallallahu alaihi wasallam. Ẹ̀dá wa àìsà ọlọ́run sọ̀rọ̀ kú dáadáa. Àlàáfíà wa ọlọ́run náà pẹ̀lú rẹ̀ ọlọ́run náà. Ẹ̀fọ́ wa Sheikh Al-Fulani. Allah hayata. Sabilu Najat. Wọ́n ní iná sára yẹ kó lẹ́sẹ̀. Aṣáda. Ìṣẹ́ tó bá ọlọ́run ní máa ń kálukú. Bí a bá ìṣẹ́ ọlọ́run ní máa tó ìlú kálukú. Ọba tí ó ti ní ẹ̀sìn fún òṣìṣẹ́ rẹ̀. Wọ́n bẹ̀ ní ìlàáfíà ìlú ànábì wa. Sallallahu alaihi wasallam. Gbogbo ẹ̀yìn tí wọ́n á gbẹ́ láti ṣe ọlọ́run náà yín wò. Bá wa ṣe kìí ṣe àná. Ìní wọ́n kọ́ mẹ́rin. Gbogbo ìwà pátá àbúkú láàrin ẹ̀kọ́ kálẹ̀ sílẹ̀ àkókò. Ọlọ́run bá yẹ kí gbogbo ọ̀la. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقل ربي أجلني وليلا صدقي وأعدني مورد صدقي واجعلني من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. الله أكبر. Allahu akbar. إن دين محمد صلى الله عليه وسلم. وكتابه وكيدا níwọ̀n bá ìṣẹ́jú díẹ̀ ikú ẹgbẹ́ kan fi tóbi ojú lọ pọ̀ sí ikú tóbi púpọ̀. Ẹgbẹ́ ìmọ̀ pé ikú tóbi kò lè sẹ́ni tí kò lè kọ́ńkà àbí káwọn tó kọ̀ sẹ́ni tí wọ́n bẹ̀rù ikú. Bàbá rẹ̀ kàrá jà sójú tó lọ ní èmi ni. Bàbá rẹ̀ ní ìtàn ìlú tọ́. Yàrá òun ti rí òun ìlú bẹ́ẹ̀.
tó fi dá sí pé àdìgbẹ́ àjà. Àlẹ́ sọ́lá kò sọ. Fún àtàlì yàrá padà ìjẹ́ náà. Sètáni wá fẹ́ lọ́nà láti gẹ́gẹ́ on penetrate láti gẹ́gẹ́ àgbẹ̀bí Ádámù. Wọ́n lè ṣe tọ́lọ̀ náà kọ́ máa ṣe ọ̀sísọ́ àtúntò a. Fọ́síwọ́sọ ilé ìṣe ìtọ́nù kọ́lá yá. Ọkọ̀ tún ọkọ̀ oṣù ọkọ̀ ajọ́bẹ̀ ìfọ̀jẹ́ ti Ádámù ìwọ́n ẹ̀ láti bí àpáàdà sí Ádámù lọ́nà ọwọ́ kó wàsíbí oríṣiríṣi ti Ádámù. Kọ́lá yá Ádámù. Ó ní Ádámù. Hali adulluka ala shajaratil khuldi. Gbogbo ọ̀nà lọ́gbà ọkọ̀ bí ẹ̀tì ẹ̀. Wọ́n á ní kí ló tún lè ṣe ìdí ẹ̀tì ẹ̀. Hali adulluka Ọjọ́ ìlú tó kà rẹ̀. ala shajaratil khuldi. Tọ́ka rẹ̀ sí bí àyè kọ́ ọba ìfàjẹ́ tó ní kúmọ́ láíláí ìsẹ́ńtì ọ̀bẹ rẹ̀ lójú. Ìjà àyè tó akẹ́kọ̀ọ́ bá tọ́ka rẹ̀ sí ọba ìfàjẹ́ òní kúmọ́. Wa mulkin la yabla. Ọmọ àdídèmí tó wá ní. Kìí ṣe ìjà àyè ìkàkọ̀ bá jẹ́ kó bá tó wá jẹ́ wà múlìkì. La yabla. Oṣù àwọn àbọ̀ wà Ádámù yìí ti yá. Wàkàlà nìyà. Wákàlà mi ni nítorí fífi Ádámù wọlé. Òní bí ìlú fà wọlé. Kọ̀fẹ́ fẹ́. Ìfẹ́ torí pòlísì. Ìjú àjẹ́ kí pòlísì ní pé iṣẹ́ mẹ́ta ni kí wá ní láyé. Iṣẹ́ àkọ́kọ́ ìṣọ̀lẹ̀ ìyàwó. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì yọ sárágbára nílẹ̀. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta ló tó kó lórí wà tó bá. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta. Lójúwa. Nítorí dúkìá tá a yọ̀ lẹ́tì táǹkì. Sábà náà ṣe rẹ̀. Ikú ló dé. Yọ̀wá kàkà máa ní nǹkan ayọ́gba sùkúsù yẹn lọ́gbà gbogbo àtẹ̀ǹgà sùkúsù. Àtẹ̀ǹgà sábà wá ní ẹni tí ń fẹ́ náà lọ sí ìṣòro wájú ọgbọ́n. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.